tọ́ a kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko pé a kú ọdún ìtúnu àwẹ̀ ní ẹ̀mí ó ṣe púpọ̀ ẹ̀. Yídì la wà ní ìlú Ìwó báyìí pẹ̀lú kábíyèsí Olúwo. Kábíyèsí ṣàdúrà wọn wúre fún gbogbo ọmọ ìlú, bẹ́ẹ̀ ni wọ́n tún fi wákàsí. Ẹ jẹ́ á gbọ́ orin lẹ́nu kábíyèsí ọba wa Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́milóyè Tèlú the first. Kábíyèsí o. Màmá jẹ́ ọpẹ́ àṣàyèsí kò màmá jẹ́ ọpẹ́. Làwọn sọ pé ibi tó bá kù sí làwọn bẹ̀rẹ̀. Sani àṣàyèsí kò màmá jẹ́ ọpẹ́. Alhamdulillah. Alhamdulillah. Lẹ́yìn ipa àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ó kí àwọn tọ́lọ́ ń sàlẹ́sà lórí ìlú. Akílátorí Chief Imam. Adarallahu ayata Sheikh Ìwó Ṣẹ́tàn. Ó kí gbogbo àwọn Central Mosque, mọ́sálásí ọba, mọ́sálásí Olúwo, orí ọ̀tún, kẹta, lórí oníwàásí, mákèjì rẹ̀, gbogbo wọn, mákàjì, mo kí gbogbo àwọn àjàjì pátápátá lórí rátìbí, mo kí gbogbo ọmọ ọba ìgbòyè. Àbíbàmọ́sà àti àrẹ̀mọ́ òkìyó mo kí bàbá wa aṣíwájú mùsùlùmí sílẹ̀ Ìwó aláàjì ìyá àtẹ́là ọmọ agbódò ajé akínyé púpọ̀ ẹnjìnà mọ́mí ọlọ́bàájí agbẹ́sìgá akínyé òṣùpá aláàjì àlí adéláàbù akíọ́wà ọlọ́run òkìyí adéláàbù òkíọ́wà àti àlí adéláà àbáwọlú òkìyí ṣé dáadáa ní wọ́n ní sẹ́ ìwà dáadáa ó kí gbogbo wa o gbogbo wa pátá nílẹ̀ Ìwó bàbá olúwo kí a òkìyí o ọlọ́pọ̀ ọdún mágàjí mọ́lásán alákẹ̀bí gbogbo àwọn tí bá mi ṣiṣẹ́ pátá gbogbo òṣìṣẹ́ láàfin gbogbo àwọn olóyè àṣìpa gbogbo wọn yí bá dá ọ̀bá olúwo kí yí ẹ̀yin gan ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin ọmọ òwúdẹ́ pàtàkì ọmọ pàtàkì dà àwọn VIP dà ni ó di VIP. Sẹ́yìn ẹsẹ̀ VIP náà. Àbí wo ẹsẹ̀ VIP? Ọlọ́tí ọ̀wá. Àpèmọ́ra là ń pè tèmi kí o. Tí ó dayọ̀ lọ́dún yìí. Ọlọ́run ṣe lọ́dún ìṣẹ́. Lọ́dún yìí o. Dandan gbogbo àwẹ̀ tó gbà yìí gbogbo tó béèrè mo ní lọ́dún yìí Ọlọ́run fàṣẹ. Gbogbo ẹkún tó bọ̀ débì àìtẹ́gbẹ́ tó bọ̀ débì àìlọ́lá tó bọ̀ débì àìtí ìráàánú gbà tó bọ̀ débì àìríjẹ́ kó o ṣe wá wólẹ̀ fọ́lọ́ọ̀bì ó ti wọlẹ̀ pẹ̀lú ẹ̀. Bàbá wa ti dìde ó ní dìde pẹ̀lú bàbá. Bó o ti ń dìde yìí ó ní dìde pẹ̀lẹ́ fún. Bó o ti dìde yìí ó ní dìde pẹ̀lú òṣìwọ̀n. Ọmọ ọgbọ́n tí mo lá lọ́dún yìí ó lọ bá mi ṣe ti ẹbí dáadáa. Bọ́lá ń ṣe tèmi náà dáadáa. Kọ́lọ́ ń ṣe tèmi o. Sọ bí mo ṣe ń sọ ọmọ àwọn ìkò ní bàbá rí bá ti náà tó èmi àmọ̀ṣí ní Adéwálé Àkànbí. Mo ní àní Allahumma rabba. Àǹsílà láìná màá yí dàtà. Takunu lana ila wà.
وحارنا وإياك منك وارثك àmín yóò máa rí bẹ́ẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ láṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ ká bí ọ́ fún ẹbí léèrè tí máa ń sọ láwọn wátàrí tí kò máa tẹ̀sán gẹ̀rìgẹ̀rì ọba tí ń sọlá tí ń ṣèṣirò kó fún yín lọ́lá irú ọlá tẹ̀yìn fi ń ṣèṣirò àṣegbé bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Ó ṣe dá o láì àṣẹ kábíyèsí áfù ilé mi nílò ọlọ́run ọba nísìnyí jẹ́ kábíyèsí àṣẹ rẹ̀ àṣẹ kábíyèsí tọ́lọ́ fi ń sọlá tẹ́nìkan ìbí ìbílẹ̀ ogun tí mo ti gbé mi ọ̀pọ̀ tí mo ti jẹ bí ẹni jẹ sùn pẹ̀lú àṣẹ kábíyèsí ẹ mọ̀ gbé àwọn ọ̀tá yín ẹ wà máa sọlá ẹ fowó sọlá ẹ fayọ̀ sọlá ẹ fọmọ sọlá àwọn ọmọ yóò ti wúwo àwọn ọmọ yín nílé ni lóko ni nídàálẹ̀ ni láti gbà yìí lọ gbogbo àwọn ọmọ tí a wà nínú mo fẹ́ jẹ́ kí wọ́n máa ṣoríire wọ́n má jẹ́ pé dálẹ̀ nìkan wọ́n ní ọmọ tó wà nílùú èbó nìkan wọ́n ṣe wọ́n ọmọ tó wà níwò ọgbọ́n táyé òní rẹ̀ ọgbọ́n táyé òní rẹ̀ ọgbọ́n látọ̀dọ̀ ọlọ́run ọba táyé òní rẹ̀ kó sọ̀kalẹ̀ sórí kẹ́sùn Ọlọ́run sì bá mi la ọpọlọ yín. Àmín. Ó sì gbé ọgbọ́n. Àmín. Táyé òyìn rẹ̀. Àmín. Ọgbọ́n táwọn Elon Musk. Táwọn Mark Zuckerberg. Tó kú tọ́jú abẹ́. Ọjọ́ kan ní abẹ́rẹ́ o. Wàláì. Ibi tí ẹ bí ọ ní ẹsẹ̀ bí ọ. Àwọn olóyún méjì o. Wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ wà bí ilé. Àtẹ̀yìn tẹ́ ń wò wá ní àtàwọn ọmọ òwò níbikíbi. Àmín. Ọmọ èkéré ni àgbà ni kó lọ mọ wojú orí kó tó ṣe yín láàmú. Ní Ọlọ́run àti kékeré yín ni o àtàgbà yín ni o kí n rí yín mú yan gàn. Kí ọmọ kẹsẹ̀ jáde láti inú ìwé mọ̀ ní. Ọmọ kẹsẹ̀ jáde láti ilé pẹtupélé. Ọmọ kẹsẹ̀ jáde láti ilé olórí. Ilé àṣà tí ìta yóò rí gbèsè ìtì dáadáa ó kọ yóò gba ìgbà ìrìn ìmúyàgà yóò mọ̀ rí bẹ́ẹ̀ yóò mọ̀ ṣẹlẹ̀ mo ti rí bẹ́ẹ̀ yóò mọ̀ láàbùlà alifatia ẹni mọ́mọ́ ni bẹ́ẹ̀ lè kú o bẹ́ẹ̀ lè lọ ẹ̀yà bàbá yìí ní sùúrù díẹ̀ díẹ̀.
ọlọ́run ọba pé méjì. Era essa.